ìyá Mohbad ti bẹ̀ Wùmí o. Ìyá Mohbad ó pe Wùmí ní àná òde yìí. Ó dẹ̀ bẹ̀ wípé kó má bínú fún nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin òun àti ẹ̀. Mo gbọ́ conversation yẹn fúnra mi ni o, kì í ṣe pé wọ́n wí o. Mo gbọ́ conversation yẹn fúnra mi. Ìyá Mohbad bẹ̀ Wùmí, ó bẹ̀ sọ́tún ó dẹ̀ bẹ̀ sósì pé kó jọ kó má bínú lórí bóun ṣe fi tara ṣépè fún tó ń dẹ̀ fi tara sọ̀rọ̀. Ó dẹ̀ tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Liam pé ṣé ó ń bá ń tọ́jú ọmọ òun, pé kó máa bá ń tọ́jú ẹ̀ dáadáa, pé ọmọ òun ni. Àwọn tó bá ń sọ wípé kì í ṣe ọmọ òun kan gbẹnu wọn sọ̀hún, pé ọmọ òun ni ọmọ Mohbad ni. Ẹ̀sìn yẹn lé ní. Ìyá Mohbad dẹ̀ tún wá sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ nípa bí àwọn èèyàn ṣe ń ṣépè fún Mohbad, tí àwọn ẹ̀dẹ̀ ń ṣépè fún àdúrà àti blessing, ìyẹn ẹ̀gbọ́n Mohbad. Ó ní kí wọ́n jọ kí wọ́n má ṣépè fún àwọn ọmọ mọ́. Tó bá jẹ́ pé lóòótọ́ la nífẹ̀ẹ́ àwọn ọmọ. Pàápàá ẹni ẹ̀ ń wá justice fún Mohbad, ẹ̀dẹ̀ tún ṣépè fún Mohbad. Mi mọ̀ bí ẹ̀yin náà gbọ́ fídíò yẹn, mo post fídíò yẹn sí other page mi Adeomade mi táwọn èèyàn ti sọ pé àkútúnkó Mohbad lọ́nà ọ̀run. Àwọn táwọn ẹ̀dẹ̀ ń sọ yìí àwọn tó jẹ́ followers Wùmí ni. Ẹni ẹ̀ nífẹ̀ẹ́ ọkọ èèyàn, ẹ̀dẹ̀ ń sọ pé àkútúnkó ọkọ ẹ̀ lọ́nà ọ̀run. So ṣé ìfẹ́ nìyẹn? Ṣé ìfẹ́ nìyẹn ká sọ tòótọ́? Ṣé ìfẹ́ nìyẹn? Ẹni ẹ̀ nífẹ̀ẹ́ Wùmí, ẹ̀dẹ̀ ń ṣépè fún Mohbad tó ti ṣaláìsí. Àwọn ti bàbá náà, wọ́n náà nífẹ̀ẹ́ bàbá, wọ́n ṣépè fún Liam. Àwọn ti ìyá náà, wọ́n náà nífẹ̀ẹ́ ìyá, wọ́n ṣépè fún Mohbad, wọ́n ṣépè fún ọmọ wọn. So gbogbo ẹni mo ya Mohbad wá sọ wípé kẹjọ ẹ má ṣépè fún family mọ́. Kódà ó sọ lórí ọkọ ẹ̀, mo gbọ́ fúnra mi ni o. Ó sọ lórí ọkọ ẹ̀, ìyẹn Mr. Lọ́ba, pé ẹ má ṣépè fún Mr. Lọ́ba mọ́, ẹ dẹ̀ má ṣépè fún àwọn ọmọ mọ́. Ó dẹ̀ ní kí ẹ má ṣépè fún Wùmí mọ́, kí ẹ má dẹ̀ ṣépè fún òun mọ́. Pé nǹkan táwọn fẹ́ǹsì ni wípé bí a ṣe máa unite àwọn, even nínú lórí conversation yẹn ó tún bá Wùmí gan sọ̀rọ̀ pé Wùmí jọ nǹkan tá a bá lè ṣe láti rí dájú òdodo ní ká ṣe. Eléyìí tí gbogbo wa pín yẹlẹyẹlẹ yẹn pé kò tẹ́ òun náà lọ́rùn. Mo gbọ́ fúnra mi. So ó sọ, ó dẹ̀ ń bẹ àwọn ènìyàn pé kí wọ́n jọ, pé tó bá jẹ́ pé lóòótọ́ la nífẹ̀ẹ́ àwọn, bí àwọn ṣe máa unite ni kí a máa wá, pé kì í ṣe pé lè tí àwọn ṣe tàwọn lọ́tọ̀ yìí, pé ó ti wọ ọdún kan sìn tọ́mọ ti papòdà, pé tí ò dẹ̀ sí dájú òdodo, pé nǹkan tóun náà fẹ́ ò ní dájú òdodo. Ó ṣàjẹ́ nǹkan tó ibi tọ́rọ̀ dé dúró. Ṣùgbọ́n àwọn èèyàn ṣe mọ̀ pé ìlú olójú méjì nílùú ayé, ìlú gángan ojú méjì ló ní. Ojú tó kọ sẹ́lòmíì ó lè jẹ́ ẹ̀yìn ló máa kọ sẹ́lòmíì. Torí àwọn nǹkan tí wọ́n ń padà sọ̀rọ̀ wípé nínú conversation ìyá Mohbad tún emphasize nǹkan kan bẹ̀ pé ọmọ ni Liam. Àwọn máa ń béèrè wípé ṣé etí ìyá Mohbad di sọ̀rọ̀ díẹ̀ ní tá à ń sọ ni? As much tí bàbá Mohbad sì wà láyé, bàbá Mohbad sì ní ó yẹ ká ṣe ìmúlẹ̀ ju ti ìyá Mohbad lọ. Bàbá tó ná ọmọ sọ wípé òun fẹ́ kí wọ́n ṣe DNA, ìwọ tó jẹ́ ìyá sáà sọ pé ọmọ ẹni Liam. So indirectly ìyá ò support, ìyá Mohbad ò support DNA. So ara àwọn nǹkan tó dẹ̀ ń dìjà àwọn followers ìyá Mohbad àti àwọn followers bàbá lélẹ̀. So ẹ̀yin tẹ́ bá súnmọ́ ìyá Mohbad tó bá fẹ́ kí kíní work, ẹ má bínú o, mi èrú náà sí o, but èmi kàn sọ ni pé tó bá fẹ́ kó work, kó wọn àti bàbá jọ jókòó ọkọ mi, bó ti yẹ pé wọn fẹ́ra mọ́, torí fúnra lẹ́yìn tẹ́mọ̀ ìyá Mohbad ti bímọ sílé ọkọ mi, ó ti bímọ sílé ọkọ mi. So but still ó yẹ pé ok bí àbàbọ̀ ọmọ mi ló máa pè pé jọ kí ló fẹ́ ká jọ ṣe lórí ọ̀rọ̀ yìí, kí ni opinion ẹ̀, kọ́kọ́ wá sọ̀rọ̀ pé ok o opinion tí ó nílé o, opinion tí ó nílé o, kán wá jọ dàrú. Ok ṣé DNA ló fẹ́, DNA mo fẹ́, ọ̀dà mo support ẹ̀. Kádẹ́ ṣe DNA ó tán. Boss èmi ò mọ reason tó náà fi ń support pé ká má ṣe DNA. Mi mọ reason. Àkọ́kọ́ àwọn èèyàn ń drag ẹ̀ fún yẹn. Ẹ̀kejì táwọn èèyàn tó wá ń drag ẹ̀ fún ni pé wọ́n ní kí ló dé tó fi yá kí fọ́ọ̀mọ́lẹ̀ tó ń bẹ Wùmí. Àǹtí Bukky Jesse ní wọ́n tẹ̀ níṣẹ́ ọwọ́ Ìyábọ̀ Òjó ni. Wọ́n ní àwọn èèyàn ló ń béèrè o, kéèyàn má drag mi sí nǹkan tí ò nítumọ̀ o, má fún mi léèsì tó kì í ṣe tèmi bíbá o. Àwọn èèyàn ń béèrè wípé kí ni reason tó fi yá kí fọ́ọ̀mọ́lẹ̀ tó ń bẹ Wùmí. Ibẹ̀ wá lẹ́nìkan ti ń sọ lábẹ́ comment pé àtẹnujẹ ló ń pa ìyá Mohbad lọ, pé lójú ààrẹ òun ṣe ojú ayé sí Wùmí. So tí ọ̀rọ̀ bá kúregbé àwọn nǹkan Mohbad tó wà lọ Wùmí á lè náwó sí pé ìyá fún àwọn akitiyan yín ẹ̀yin náà ìgbà tí yín. Wọ́n ní
reason ẹ̀. So nínú london conversation yẹn ìyá Mohbad tí wọ́n sọ̀rọ̀ kan pé Wùmí má bínú àwọn nǹkan tí mo sọ sí ẹ kì í ṣe pé mo dalẹ̀ o mi kì í sọ̀ dalẹ̀ o àwọn èèyàn wá di statement yẹn mú pé kí ni ìtumọ̀ ohun ò dalẹ̀ tó ń sọ fún Wùmí. Definitely àjọsọ̀rọ̀ wà láàrin wọn àṣírí wà láàrin wọn tó ń wò pé ṣé Wùmí ò ní máa wò pé òun dalẹ̀ báyìí àwọn èèyàn ló ń sọ o àwọn èèyàn ló ń sọ so ojú táwọn èèyàn sáfi wo àwọn ọ̀rọ̀ yẹn nìyẹn. But now kémi wá sọ tèmi torí ẹnìkan tí ẹ ń sọ̀rọ̀ pé ṣé èmi ti padà lẹ́yìn bàbá Mohbad ni ṣé èmi jọ́ Ọlọ́run ni kí ni tèmi láti padà ọ má padà kì í ṣe pé bí èèyàn padà lẹ́yìn ẹnìkan bí èèyàn padà lẹ́yìn ẹnìkan. Owó tó wà ní orí ọ̀rọ̀ yìí ni wípé kí la fẹ́ gbà nínú pé ẹbí wọn dàrú kí la fẹ́ gbà ń bẹ̀ kò sí ní ta fẹ́ gbà ń bẹ̀ náà. So ìdùnnú tiwa náà ni tí wọ́n bá unite ká lè rí ìdájọ́ òdodo. Wọ́n ní òṣùṣọ́wọ̀ kì í ṣe iṣẹ́ o. So tí èèyàn méjì mẹ́ta bá dẹ̀ tọ̀ síbì kan ìtọ́ máa hó ju kẹ́nìkan tọ̀ sí ojú kan lọ. So tí ohun tí wọ́n náà bá jọ tí ohun wọn bá ṣọ̀kan tí wọ́n fi mọ̀ ṣọ̀kan ó ṣeé ṣe kó ran àwọn èèyàn lọ́wọ́ láti rí ìdájọ́ òdodo. But wá di pé ìyá Mohbad lọ lọ́tọ̀ bàbá Mohbad lọ lọ́tọ̀ Wùmí lọ lọ́tọ̀ àdúrà lọ lọ́tọ̀ Karimo lọ lọ́tọ̀ a lè rójú tu ọ̀rọ̀. So kò sí nǹkan tá a fẹ́ gbà nínú pé ẹbí wọn dàrú ẹ jẹ́ ká sòótọ́ kò sí nǹkan tá a fẹ́ gbà ń bẹ̀ inú tèmi gan ò dùn torí kò sí èèyàn torí ẹ̀ pé tí ó lè rí nǹkan tó ṣẹlẹ̀ ní ẹbí yẹn tínú ẹ̀ lè dùn mi jẹ́ tàn yẹn. So inú tèmi gan ò dùn bí ẹbí yẹn ṣe scatter. So inú mi á dẹ̀ wá dùn gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ ẹnì kọ̀ọ̀kan wọn ẹ jọ̀ọ́ ẹ má rúná sí mọ́ ẹ má máa ṣépè fún ìyá Mohbad lórúkọ bàbá Mohbad tàbí kẹ́ ẹ máa ṣépè fún Wùmí lórúkọ bàbá Mohbad tàbí kẹ́ ẹ máa ṣépè fún Karimo lórúkọ Wùmí ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ ká wá bí àwọn pípọ̀ yìí ṣe máa unite ká lè rí ìdájọ́ òdodo kọ́tẹ́mi rò nìyẹn o. Because èmi ò nítorí pé ká ro àròjàre kí tọ́tẹ́ nínú I won't do that. So tí mo bá rí pé bàbá Mohbad gan ló kù díẹ̀ káàtó lọ́la that is me for you màá jáde màá dẹ̀ sọ pé nǹkan báyìí bàbá Mohbad ṣe tó kù díẹ̀ káàtó. So but nǹkan tó kàn fà tí mo fi fẹ́ fi sọ́dọ̀ bàbá Mohbad díẹ̀ ni wípé lórí ọ̀rọ̀ DNA mo support ẹ̀ fún yẹn lórí ọkùnrin ni mí mi dẹ̀ lè gbọ́ máa lè. So ọkùnrin tó bá dẹ̀ jẹ́ ọkùnrin alálùbáríkà tóun náà ò lè gbà kóbìnrin wá gbọ́ máa lè káwọn mọ́lé á support DNA yẹn. Obìnrin tóun náà bá dẹ̀ jẹ́ obìnrin tí ó jẹ́ wípé kì í ṣe ọmọ àlè ló gbé fọ́kọ ẹ̀ á support DNA yẹn. So reason nìyẹn kò tún sí nǹkan mi. So ó jẹ́bi tọ́rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ Wùmí àti ìyá Mohbad ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ má ṣe pé fẹ́nikẹ́ni mọ́ ẹ̀yin followers ẹ má da ẹbí ẹlẹ́bí rú mọ́ ẹ jọ̀ọ́ ó jẹ́ nǹkan tí mi máa sọ. Adémadé lórúkọ mi ẹ jọ̀ọ́ bá mi share fídíò ẹ má dẹ̀ gbàgbé láti follow page mi ẹ tún bá mi subscribe sí YouTube channel mi Adémadé TV.